tí ẹ gbé kalẹ̀ yìí òkè lẹ́mìí múru sí òkè lẹ́mìí máa lọ́wọ́. ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni káwọn ọba wa kán bá wa dìde sí láti gbé yín lárugẹ àtàwọn baálẹ̀ mò ń rí inú mi máa ń dùn pé ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù. ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn ọba wa àtàwọn olóyè ni pé kí agbárùkù tí ohun tí ẹgbẹ́ dání yìí kó má bàa padà kú lọ́la. oore la ṣe fọmọ Àwórì kò gbé torí pé àwa la ṣe fún o ò ṣe fún ẹlìyẹ ara rẹ ló ṣe fún torí pé bí ètò mi bá ń tẹ̀síwájú bọ́ọ̀rọ̀ Àwórì ò bá kú bí iná rẹ bá ń jò lókè lálá ẹ̀yìn ògo gbogbo wa là. ètò iṣẹ́ ìdíje sí Olúwa fún iṣẹ́ ní ìdíwọ̀ kankan nípa rárá ẹ máa bá ṣe yẹn bọ̀. ẹ jẹ́ ká gbógo Àwórì ga o ẹ jẹ́ ká gbógo Àwórì ga o ẹ̀yin ọba aládé o àtolóyè pátá o ẹ wá ṣèrànlọ́wọ́ o mo fẹ́ máa gbógo Àwórì ga. ohun wa káàtì ẹgbẹ́tọ̀ Àwórì lárugẹ ṣùgbọ́n àwọn ènìyàn wa àwọn fẹ́ ṣèrànlọ́wọ́ lé lábúwa ni. wọ́n yé kàn wálé gbogbo ohun tó yẹ ká ṣe lè lò ká jọ pawọ́pọ̀ ká ṣe. ẹ̀bẹ̀ kan fẹ́ gbẹ́ gbọ́ ọmọ Àwórì ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí àbá máa jẹ wá. mo dẹ̀ fi àkókò yìí mo fi súre fún ẹ̀yin nílẹ̀ Àwórì tẹ́ ń gbé àṣà Àwórì ọmọ Olúwẹ̀hún ní arugẹ ọkọ ọba àdàbà ní ṣáín lẹ́sọ̀ ẹ máa lọ́ọ́rẹ́ ẹ máa bọ̀ọ́rẹ́ o. ẹ̀ka ilé mi làkàkà pé kí ètò yìí kí a ga kí àwọn Àwórì ká jókòó ẹ̀ka yìí tí ó bá di pé ìṣù yìí méjì náà mi ò ní gbogbo ọkọ̀ ọ̀nù yìí tì. àìbò lókun dùbọ̀ ọmọ fàrọ̀ ń bí àìbọ̀ ló kẹrẹsẹ̀ dólẹ̀ bàbá. ìbá fáwọn bàbá àgbà tó ṣàwọn òṣùrò bẹ́kọ̀ ló bá fúnlẹ̀ ilẹ̀ alánú. tòṣùrò dìde tó bí fàrọ̀ ń bí bẹ́kọ̀ ló bá fúnlẹ̀ ilẹ̀ alánú. Fáráò ń bí àmọ́dù ẹja ló ní ibùgbé kò ló bá wọlé ilẹ̀ alánú. Tàmọ́dù bí dérèsù ọba wà láàyè wọlá bí kò ló bá fúnlẹ̀ ilẹ̀ alánú. Láyé wọlá ti júbà ìbá bàbá ìbá yèyé tó ṣe wá sáyé o. ẹ máa wo ẹgbẹ́ Ahunki ti gbé o àkíwá kú àṣálẹ́ àkíwá káàbọ̀ sórí ètò nílẹ̀ Àwórì tàṣálẹ́ ni o. èmi ọmọ iná lá o Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò májòkó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ ní ìkọ́ ọ̀dájú òmẹ́ni ọ̀wọ̀ èmi náà rí mo tọ́dé sórí ètò talẹ́ yìí kí n tó máa tẹ̀síwájú mo ṣèbà àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run odù tó mọ àrè ọba lè tẹ́ ayé àtẹ́rẹrẹ kárí ayé ọlọ́run lè dá gbogbo ayé gbogbo mo dá gbogbo ògo àtọ́lá padà sọ́dọ̀ ìtorí pé èyí ló ní olúwa ẹ̀ máa gbògo lọ mo ṣèbà yìí lálẹ́ yìí mo wá ṣèbà gbogbo ládéládé ilẹ̀ Àwórì ọ̀tọ̀kùlú ìlú olóyè baálẹ̀ yìí olórí ẹ̀yìn ìyáwó àwọn ogun arúgbó aṣọ máa kọlẹ̀ kí n lọ re kí n bọ̀ re fi níwẹ̀ yìí lédi ẹ̀mí tó kú ẹ̀mọ́ bọ̀ ká tó wá bẹ́ sójú agbami ètò ẹ jẹ́ ká lọ gbọ́ anthem wa à ń padà bọ̀ kíná. ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí odi Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ̀ fún wàrà ètò yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára kátọ́nà ìfẹ́ sáwà kátọ́nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fi ẹ̀ ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹ̀ tí lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin lí gbogbo wa ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa.
fún ògo ilẹ̀ wa ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi yára òun náà làmí sọ ẹ jẹ́ ká fi ra àṣìkóso náà ọmọ ọlọ́fin kóso yẹ lé gbogbo wa wà àmì rọ̀ wá ní Àwórì Èkó Àwórì Ògùn gbogbo wa lámì bẹ̀ ẹ jẹ́ ká fi ra wa ṣèkóso ìtorí bá a bá tọ̀ sójú kóso ikú láàmì gbo á tẹ̀ wá lọ́wọ́ lé kíákíákíá kí ẹ ṣe jẹ́rìíwẹ́ àmì rọ̀ wá gbogbo ọmọ Àwórì pátá ẹ jẹ́ ká ríra wa lọ́mọ ìyá kóso náà ká tó wá máa tẹ̀síwájú a ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀hún lèmi ṣùgbọ́n wa lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yìí àdúpẹ́ lọ́wọ́ yìí àdúpẹ́pẹ́ òkun Mr. Kamorudeen Òjòlówó Adébáyọ̀ Ibrahim Prince Kenny Akíòsí Mr. Olúwatósìn Babátúndé Àrẹ̀mọ Olúkòsọ́kọ́ olóyè Àbáyọ̀mí Elétù Òsì Ọ̀tàlọ́hún olóyè Ògbóàtọ́ àjọṣe wa ní bàjẹ́ làṣẹ Èdùmàrè àjọṣe pẹ́pẹ́ kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọba Oyèkan Alápá tìlú Àpá ẹ kú ayẹyẹ ọjọ́ bíi tèní ẹ ṣọ̀pọ̀ ẹ láyé làṣẹ Èdùmàrè mo kí ọba Láńlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí kọ́ba kí pẹ́ ẹ̀pẹ́ fún wa lórí àpèrè yìí o ọba Dr. Látúnjí Ọ̀gábí Onímèké tìlú Ìmèké ọba Iná Ilé Mobádé Ọlọ́tọ̀ tìlú Ọ̀tọ̀ Ògún Àwò gbogbo yìí nìkí Akẹran Onímọ̀ọ́ba Ẹkùn gbogbo yìí nìkí gbogbo ọba ilẹ̀ Àwórì pátá gbogbo yìí làdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlẹ́mì ṣùgbọ́n mi oníṣàlàyé dúpẹ́ lọ́wọ́ ọba Ọjọ́rá tìlú Ìjọra kábíyèsí ẹ̀pẹ́ lórí àpèrè yìí a ò rí gboyìí tì láṣẹ Èdùmàrè kẹ́ṣe mí pọ̀n wá yìí ọ̀jálẹ̀ fi mí pọ̀n wá àníjábọ̀lì yìí àdúpẹ́ lọ́wọ́ yìí àdúpẹ́pẹ́ òkun Ọlọ́fin àgbèwà kò líbàjẹ́ fún wa ire wẹ́ lójówó mi rí èrè lójú gbogbo àmárí o bákan náà mo dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ Àbújá ilé òdòdó ẹ kú ayẹyẹ ọdún èyí lẹ̀ ṣe kọjá ẹ ò ní fi ẹ ṣàṣe mọ́ àṣẹ báyìí dárò tí ògbóni lè fiwálẹ̀ ká lọ Ọlọ́run abáwa tẹ̀hún sáfẹ́fẹ́ rere Ọlọ́run abáwa dọ́wọ́ ibi dúró làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Àlíhájì Ọlọ́runníṣọlá Isaac gbogbo ilé àdúpẹ́ lọ́wọ́ yìí ọba Nurudeen Ọ̀sọ́jà Oníkógbó tìlú Kógbó èmi pẹ̀lú wọn náà ló máa wà lórí ètò lé alẹ́ yìí kí ẹ ṣe jẹ́ ríwẹ́ gbogbo yìí lómi ṣùgbà wa bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Àlíhájà ẹni Ọlọ́run mọ̀ Mrs. Dasliva Ìyálékan gbogbo yìí láàkí Àlíhájà Balekis Adétutù Akíòsí olóyè Saheed Olúsí ààrẹ fún ti candidate gbogbo yìí ládúpẹ́ lọ́wọ́ yìí Adéwálé Quadri Lawal Ọmọbáwọlẹ̀ gbogbo yìí ládúpẹ́ lọ́wọ́ yìí Baálẹ̀ Lógbẹ̀lẹ́gbà olóyè Amusa ọkọ̀ ìlú kò ní bàjẹ́ àjọṣe wa ní bàjẹ́ o ẹ̀yin fún wa lókè tàmùtàmù lọ́hún pé ká máa lò lọ àṣepẹ́pẹ́ àkókò tí yìí ìlú Ìlógbẹ̀lẹ́gbà kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ òjíṣẹ́ Olúwa Ayọ̀délé Ògúnbíyì ọ̀hún ni aláṣẹ CCC FCBA Model International ní ìjókòó lọ́hún gbé múlé sí ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú làṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ Mr. Ahmed Jamiu Adékúnlé gbogbo yìí ní kí Monit Aṣọ́òkè Royal AAA Royal Store gbogbo ohun ló wà pẹ̀lú wa lórí ètò yìí gbogbo yìí ládùúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi olórí oko Akíòsí Jamiu gbogbo kẹ́ṣe míríkì nìyí ọ̀hún ló wà léyìí rẹ mo kí ọ̀gá mi Akíòsí Jamiu ìgbàlíkì ní ìbádá tán ọ̀ní fi wá ṣe àwátì làṣẹ Èdùmàrè kí ṣe máa jẹ́ ríwẹ́ bákan náà mo ní ṣaláì jẹ́ kí gbogbo wa ká mọ̀ wípé ẹ like page wa nílẹ̀ Àwórì Media àlè gbọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ ti kún bẹ́ẹ̀ yan àlè gbọ̀rẹ́ mọ́ nílẹ̀ Àwórì Media like page wa bákan náà kẹ́ bá ṣe mí ṣe yìí ẹ lọ sí YouTube channel wa ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ máa wo iṣẹ́ wa libẹ́ kẹ́ máa wo iṣẹ́ wa àmì rọ̀ wálà Ọlọ́fin àgbèwà kò ní bàjẹ́ fún wa bákan náà gbogbo àwọn Twitter handle wa àwa níbẹ̀ nílẹ̀ Àwórì la Instagram nílẹ̀ Àwórì gbogbo ẹ̀nà láwà libẹ̀ àmì rọ̀ wálà kò ní bàjẹ́ fún wa ẹ jẹ́ kí a lọ gbọ́ ìpolówó wa à ń padà bọ̀ kí náà. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Nsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Àtà Owódé títí lọ dé di Ìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406
7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin babalíláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lé polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀àwórì@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 mọ́ṣáláṣí street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. Kí ẹ ṣe jẹ́rìí wẹ iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo bọ̀rọ̀kìnní ìlú ẹgbẹ́ kulẹ̀ mi ṣe wá ká máa bá ìpolongo ẹ fún gbogbo ayé kọ́ máa rí kájí àmà bó bá jẹ́ wàràwàrà ẹjẹ́ apọ́n kó wálé tí tẹ́nítẹ́ní tàkísà tá a tàn ẹjẹ́ ká jọ dòwò pọ̀ mi ò ní ṣaláì lọ sí ọ̀dọ̀ Monit aṣọ òkè Monit aṣọ òkè ọ̀hún ló mi ṣe gbogbo àwọn àlejò mi lóge gbogbo àlejò ní ìbágbé sórí ètò yìí ọ̀hún ló mi ṣe ń lóge Monit aṣọ òkè ẹ bá gbéṣẹ́ fún ẹgbẹ́ dálọ̀ ọ̀hún lọ́ọ́ gbé wà ọ̀tọ̀ wà ní Akẹ̀sán ẹ bá gbéṣẹ́ fún Monit aṣọ òkè àmì rọ̀ wá là ẹyé àmì rọ̀ wá ọmọ tí wá lè yé wa o ẹ jẹ́ ká pọ́n kú wálé o ẹ jẹ́ ká pọ́n kú wálé Monit aṣọ òkè ẹ lè pe Monit aṣọ òkè sórí 07031968743 ẹ lè pe ọ̀hún sórí nọ́mbà yẹ gbogbo kulẹ̀ bá kò sára lọ́wọ́ mi fi aṣọ òkè dá lọ́wọ́ làwà ìṣẹ̀ yìí kí ẹ ṣe jẹ́ ríwẹ́ bákan náà máa fi àkókò yìí kí aláyélúwà ọba Oyèkàn Adékànmí Àjọṣẹ lápàtìlú àpá Àwórì lọ́hún wípé ẹ̀kú ọdún lẹ́mí ṣe lè ní ẹ̀lé ọdún kan sí lórí ilẹ̀ àlàyé ẹ̀ ṣe ọ̀pọ̀ rẹ̀ lọ ayé kábíyèsí lágbá Ọlọ́run lígbàlígbà bẹ́ẹ̀ yìí lẹ́mọ̀ máa ṣe o àlégbò yìí tí o kì í ṣe jẹ́ máa jẹ́rẹ̀ ẹṣẹ́ ọkọ̀ àjọkò pẹ́pẹ́pẹ́ ẹ̀gbó tírítírẹ̀ yìí kádò gbólógbó kájọ kì í ṣe máa jẹ́rìí wẹ ọlọ́fin àgbẹ̀ kò lè bàjẹ́ fún wa bákan náà màá lọ sọ́dọ̀ àwọn Candid collection of Àwórì and descendants in diaspora Candid ọ̀hún wà ní òkè òkú lọ́hún kámídàrà lè dá kámídàrà oríṣiríṣi ẹgbẹ́ yìí ó wà fún gbogbo àparapọ̀ ọmọ Àwórì lè wà ní òkè òkú lọ́hún àmìrọ̀ gbogbo àwa lè wà ní òkè òkú lọ́hún wípé ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ òun lè ibẹ̀ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun lè bẹ́ àmìrọ̀ wàhálà bẹ́ẹ̀ bá máa darapọ̀ mọ́ òun ẹ lè pe ààrẹ sórí +1 ìyẹn olóyè Saheed Olúsí ọ̀hún làárẹ̀ fún collection of Àwórì and descendants in diaspora ẹ lè pè wọ́n sórí +1 732 678 3901 ẹ lè pè ọ̀hún sórí nọ́mbà ẹ̀ náà bákan náà ẹ lè pè di méjì ọlọ́nà dé ìlú Amẹ́ríkà lọ́wọ́ USA ẹ lè pè wọ́n sórí +1 240 529 7523 ẹ lè pè ọ̀hún sórí nọ́mbà ẹ̀ bákan náà ẹ lè pè Ọlámídé Ìdòwú sórí +1 647 248 4890 ẹ lè pè ọ̀hún sórí nọ́mbà yẹ kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mọ gbogbo kí ṣe mí lọ lé wẹ́bsáìtì ẹ lọ sí wẹ́bsáìtì www.awori.org ẹ lọ gbogbo kulẹ̀ bá máa mọ̀ pátápátá ló wà níbẹ̀ lẹ́bàá fẹ́ mọ̀ nípa Candid kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ líwẹ́ ìṣẹ̀ yìí ọ wà ní ìpalẹ̀mọ́ fún ti àyájọ́ ọjọ́ Àwórì èyí lè máa wáyé ọ wà lè palẹ̀mọ́ fún yẹ lọ́wọ́lọ́wọ́ wẹ̀ yìí
ìyẹ́ ti Àwórì Day lè máa wáyé ní Miami ní Florida lọ́hùn. Ìyẹn máa wáyé ní ọjọ́ kìíní títí díjọ́ kẹta oṣù October nínú ọdún lágbé wà yìí. Ó wà nínú ìpalẹ̀mọ́ ti yẹ ìwẹ̀ ìṣẹ̀ yìí. Ó wà nínú ìpalẹ̀mọ́ ti yẹ gbogbo wa ló máa péjú ṣe láṣẹ Èdùmàrè kọjọ́ kí kò rè àlégbò kọ̀ọ̀kan ní wa títí rí ti dìgbà yẹ kí ẹ ṣe máa jẹ́ rí wẹ lálẹ́ yìí àìtẹ́sóde lè yẹ wípé a máa wà lórí ètò yìí pẹ̀lú aláyélúwà ọba Nurudeen Adébọ̀wálé Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó lọ́hùn. Èmi pẹ̀lú lójó máa wà lórí ètò lálẹ́ yìí àìtẹ́sí òde lè yẹ káàtọ́ máa gbéyẹ̀wò àṣà wa yìí pẹ̀lú ètò ẹ̀kọ́. Àǹfààní sì wà nínú ẹ̀kọ́ kéèyàn tó dórí ipò àbí kéèyàn tó jẹ olórí ibukíbu gbogbo ẹ̀nà láàní ká tó gbéyẹ̀wò lè alẹ́ yìí pẹ̀lú kábíyèsí mi ṣùgbọ́n kí n tó gbé ń wọlé mò ń bọ̀ kí náà ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó à ń padà bọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Nsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàntà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé Triple A Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 Triple A Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbogbo wa látòkè wá kádẹ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yà ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ wọ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀ Àwórì @gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. Kí ẹ ṣe jẹ́rìí wẹ iléeṣẹ́ lọ́balọ́ba àti gbogbo ìjòyè bọ̀rọ̀kìnní ìlú pápátá gbogbo yìí ló lè ètò yìí ẹgbẹ́kulẹ̀ mi ṣe wá káàjọ gbé èkúlẹ̀ mi ṣe lárugẹ kí á jẹ́ àmà gbogbo àjẹ́ wìtìwìtì kí ẹ ṣe jẹ́rìí wẹ gbogbo yìí lé àmì rọ̀ kò lè bàjẹ́ fún wa ọlọ́fin àgbè wá ìrẹ̀wẹ̀ yìí lójú owó mi rí ìrẹ̀ lójú gbogbo àmárí màá lọ gbé kábíyèsí wọlé liwẹ̀ ìṣẹ̀ yìí èmi pẹ̀lú aláìlúwà ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó lójọ máa wà lórí ètò ìlàlẹ̀ yọ̀ ti wà lórí ìlàwẹ̀ yìí bẹ́ẹ̀ yìí ẹ jẹ́ kí n lọ gbé wọn lórí kábíyèsí o. Inú wa dùn lẹ ti rí yí lórí ètò lé alẹ́ yìí àkọ́kọ́ ẹ bá wa ẹ ti dárúkọ yìí fún gbogbo ọmọ Àwórì pátá ti létòkó lè mí wò wá ẹ jẹ́ ká mọ ọmọ bílẹ̀ jẹ́ lọ́wọ́ lé ìyá àti ẹ̀bá ẹ jẹ́ káwọn èèyàn ká mọ kí ṣe jẹ́. ẹ ṣeun Àwórì líyà àti bàbá mi wá ó lílé Ìkógbó lójí ti bàbá Àgélété lójí ìyá létí Ìkógbó ní Àgélété wà nílẹ̀ Àwórì l'Èjìlá Àwórì. ọ̀dàwẹ́ kò lè bàjẹ́ fún ọlọ́ọ̀fin àgbè wá ṣeéṣe fún wa. àṣẹ àṣẹ. líwẹ̀ yìí
àní ká tó gbé ẹ̀yin náà wá sórí ètò wa yìí ni ó kẹ́ wá bá wa dá sí ti àṣà wa yìí ọ̀nà ilé òfin ní kú pẹ̀lú ètò ẹ̀kọ́ ìtorí àárí wípé lọ ayé làwà ìṣẹ̀ yìí ètò ẹ̀kọ́ ṣe pàtàkì nínú gbogbo kùlí àmì ṣe ẹ jẹ́ ká mọ̀ kẹ́ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kó tẹ̀ tó di wípé ẹ dé orí àléfà ọba lẹ́gbẹ̀ẹ́ wa ẹ kàn jẹ́ ká mọ̀ níwọ̀nba. Ẹ ṣeun mo lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ṣàṣà primary school ní ìlú Èkó ní ọdún 1987 mo jáde lẹ́yìn tí mo parí primary mo tẹ̀síwájú lọ sílé ìwé gíga ti Ṣàṣà community high school lẹ́yìn tí mo dé ìwé kẹta libẹ̀ gbàgbọ́ sí JSS 3 ilé ìṣèdánwò kéyege nígbà tí tẹ̀síwájú lọ sí Tàkà Tinubu Memorial High School Orílẹ̀ Agége tẹ̀tí lọ ṣe SS Senior Secondary School ibẹ̀ ní ti ṣe WAEC lọ́dún 1999 ní Àpègédé kagba WAEC lẹ́yìn ilé iṣẹ́ tán níbẹ̀ ní ìdí tẹ̀síwájú kéṣèdánwò polyjam àgbọ́yé ní tẹ̀síwájú ké lọ sí federal ilé ìwé gbogbo níṣe dàmọ̀ sí Federal Polytechnic Ìlàró ìyẹn ìpínlẹ̀ Ògùn tẹ̀sí lọ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ civil engineering ibẹ̀ ní ti ṣe OND pé mo ti gba ordinary national diploma lẹ́yìn èyí ní ti tẹ̀síwájú pé lọ sí ìlú Èkó ní Yaba College of Technology tẹ̀sí lọ tẹ̀síwájú fún HND tẹ̀mọ̀ sí higher national diploma ibẹ̀ ní ti ṣe HND ní Yaba College of Technology ké parí libẹ̀ ké gba àmì ẹ̀yẹ HND gẹ́gẹ́ bí parí ẹ wá tẹ̀síwájú kètì lọ ṣe láti lọ sílùú bàbá mi tàmọ̀ sí NYSC ìlú Abẹ́òkúta lè ilé ṣe yí tán ni mo tún rí iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe ṣe tán ni mo ríṣẹ́ ní ìlú Èkó ní iléeṣẹ́ àwọn kọ́lékọ́lé tí a mọ̀ sí Bídẹ́kù Nigeria Limited tí wọ́n kọ́lé tí wọ́n dẹ̀ ń ṣe àwọn ohun amáyédẹrùn tá a mọ̀ sí títì ilé bíríìjì ẹ̀tí gbogbo ẹ̀ ibẹ̀ ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni mo tún gbégbésẹ̀ láti máa ṣe PGD mi èyí tí a mọ̀ sí postgraduate diploma ní Àkúrẹ́ ní FUTA Federal University of Technology ibẹ̀ ni mo ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mo dẹ̀ ń ṣiṣẹ́ lẹ́yìn èyí tó ẹni ọ̀rọ̀ ọlọ́ba dé mo ti ń lo bí ọdún méjì lẹ́nu iṣẹ́ ní iléeṣẹ́ wa tá a mọ̀ sí Bídẹ́kù Nigeria Limited ní Victoria Island lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí mo wà lẹ́nu iṣẹ́ yìí ní àyè ṣí sílẹ̀ pé ọba ìlú Èkó gbọ́ pé èmi ló kàn pé ìdílé wa ló kàn agboolé Ọ̀ṣọ́jà agboolé mẹ́rin ló ń jọba ìlú Èkó gbọ́. omi jọba libẹ. bẹ́ẹ̀ni tó mo kọ́kọ́ fárígá nítorí wípé ọjọ́ orí mi ṣì kéré díẹ̀ gẹ́gẹ́ pé mi ò lè ṣe gbogbo ọ̀nà lọ́gbẹ̀gbà mo ṣàyàrí pé mo ṣì wà lẹ́nu iṣẹ́ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ pé bí ọdún méjì lẹ́nu
ní company tí mo ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ náà bá dé. ó yọjú. ṣùgbọ́n bí a ṣe ti mọ̀ pé ohun kan bá bẹ́ẹ̀ ni kì í ṣe ní lọ́wọ́. àkọ́rọ̀ tó tó kábíyèsí. oríṣiríṣi àwọn ìpèníjà ló wáyé lọ́tún lọ́sì lórí wípé èmi gangan ni mo máa ṣe tó mú láti kọ lẹ́tà láti fi iṣẹ́ sílẹ̀ èdè àmọ̀ sí resignation letter sí iléeṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó a bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo resign ní April 2007 níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lẹ́yìn tí mo resign ní agba lẹ́tà pé kí ọba lọ́wọ́ pèbí àti May 2007 ni mo ti bẹ̀rẹ̀ ìpèbí gẹ́gẹ́ bí ètò bẹ́ẹ̀ ni láti jọba láti lè máa kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ àṣà bẹ́ẹ̀ ni àti ìṣe àkọ́rọ̀ lè wà nínú ìlú Ìkòkò. tó gbogbo àkókò yìí mo jókòó nílé tí gbogbo àwọn àgbààgbà àti gbogbo ọ̀dọ́gbòrúlù tí wọ́n wá ń kí mi nínú ààfin nílùú Ìkòkò. nígbà tó yá ni wọ́n pè wọ́n ní ìjọba ti fi òǹtẹ̀lù pé November 30, 2007 lọ́ máa wá gbọ́ pa àṣẹ fún mi gẹ́gẹ́ bí oníkókó ti ìlú Ìkòkò. Oríṣiríṣi ètò ló wà lọ́jọ́ náà ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run fún wa ṣe. ọpẹ́ ni fọ́lọ́run. mo gba ọ̀pá àṣẹ ní November 30, 2007. Oríṣiríṣi iṣẹ́ ni mo ti ṣe lórí nígbà tí mo fi parí iléèwé tí mo ń ṣe site engineer níbi iṣẹ́ yẹn. Mo ní iléèwé kan náà tẹ́lẹ̀ tó jẹ́ mo kọ́ àwọn ọmọ àwọn tá a mọ̀ sí special center bá ń kọ́ wọn níwèé. Mo ń kọ́ chemistry, mo ń kọ́ physics, mo ń kọ́ mathematics àti further math. So gbogbo nǹkan yìí ló ń dùn mọ́ mi wípé ìwé kò gbọ́dọ̀ parun. bẹ́ẹ̀ ni. mo gbọ́dọ̀ tẹ̀síwájú. so lẹ́yìn tí mo ti resign yìí ni mo wò pé ọba ò tún gbọ́dọ̀ wà lábẹ́ ẹnì kankan mọ́. pé kí ni nǹkan tó tún kàn báyìí. wẹ́rẹ́wẹ́rẹ́ mo dẹ̀ ti fẹ́ ṣe bí ìdì tán. so lẹ́yìn tí mo borí ìtẹ̀ ni mo parí ìyẹn tí mo gbà. so lẹ́yìn tí mo gbọ́ ọ̀pá àṣẹ nígbà tó wá di ọdún kejì tí mo gbà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba ni mo tún wá Putin fún masters ní Àkúrẹ́ náà gẹ́gẹ́ bí masters of engineering ní structural engineering torí wípé mo nípinnu nígbà yẹn láti dá iléeṣẹ́ ti tèmi sílẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìmọ̀ ẹ̀rọ tí à ń bá ní kọ́lé tí à ń kọ́ bíríjì. so ní 2008 February 15, 2008 ni mo dá iléeṣẹ́ tèmi sílẹ̀ tí a mọ̀ sí Insapec Engineering Company ní tí a fi jẹ kalẹ̀ sí ìlú Èkó ní 122 ní ìlú Èkó ní nọ́mbà 122 Ahmadu Bello Way ní Odùduwà Crescent ní Victoria Island. tó mo tẹ̀ tún ní ẹ̀ka nínú ṣàṣà náà tí a ti ń ṣiṣẹ́. so àdúpẹ́ lọ́wọ́ orí ìtẹ́ yìí ni mo wà tí mo fi parí masters of engineering ní structural engineering mi tí mo tẹ̀ gba àwọn èèyàn síṣẹ́. kódà nínú àwọn lecturer olùkọ́ tó kọ́ mi nílé ìwé tí ó sì wà láyé tó dẹ̀ sì ń lecture lọ́wọ́ engineer Ọlárẹ̀wájú Johnson Department of Civil Engineering wọ́n wà lára àwọn tí mo mú mọ́ra sí company yẹn tí wọ́n bá mi ṣiṣẹ́. so àtàwọn lecturer mi kan náà ní Yamatech tí wọ́n tó bí méjì nínú wọn tí mo fi orúkọ wọn sínú ilé iṣẹ́ yẹn tí wọ́n jẹ́
gẹ́gẹ́ bí consultant fún mi tẹ́mi dẹ̀ jẹ́ adarí company náà. Ẹ ṣe kábíyèsí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ sì bá mi dúró sórí ìlàyé gbogbo ara lé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Kí kábíyèsí ṣe rí kí tó di pé ọ̀dẹ orí àléfà baba ńlá òun lọ́mí ṣàlàyé fún wa yìí. Mo mí gbó kí gbogbo ẹ̀yẹ èèyàn wa ń ká akẹ́kọ̀ọ́ lè dá lára aláìlúwà. Ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó mò ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí mò ń fẹ́ ká kọ́gbọ́n lára òun lè ní. Ìdí kí n ṣe máa ṣàlàyé yìí ni wípé àárí ọ̀pọ̀ àwọn èèyàn wa ń lítẹ̀ jẹ́ wípé kì í ṣe bóyá òye ibi ó dàbí pé balẹ̀ tó ga díẹ̀ àwọn oyè lọ́kàn fi mí dá àwọn èèyàn lọ́lá ẹlòmíẹ́ bó bá ìgbàwẹ̀ yìí ó máa tí wá di gẹ̀rẹ̀gẹ̀ jigẹ̀ là ẹlòmíẹ́ bá gba balẹ̀ kò tí ní ṣiṣẹ́ mọ́ kò tí ní ṣe kọ̀ọ̀kan a kàn jókòó ká tí máa retí kọ́ máa mú ìṣàkọọ́lẹ̀ wá fòwò ọjọ́ tá máa ṣe ẹ̀dà ẹgbẹ́ àwọn ẹ jẹ́ ká kọ́gbọ́n lè dá lára wọn kábíyèsí kí kẹ́yì wá rí kó tó àdín pé ẹ̀wọ̀n pé ó yẹ iṣẹ́ lẹ́ẹ̀lọ kàwé gbàwé gba oyè lórí rẹ̀ yìí ó yẹ kẹ́tọ́ padà sí ìdí rẹ̀ torí ara àwọn ọmọ ẹlẹ́ jẹ́ pé bọ́ bá ti dórí àléfà ọba awẹ́ yìí ọ̀tí mi ṣiṣẹ́ ọ̀ ẹ̀ máa níṣẹ́ lọ́ọ̀ mi ṣe lè yẹ kẹ́yì rí kẹ́yì wá wò pé ẹ gbọ́dọ̀ para torí àmì rí gbogbo kẹ́ṣe mí mójútó kínní lórí ẹ̀rọ alátagbà gbogbo kiri àmì rí yìí ó ẹ̀mí jẹ́ owó ìwúrí wípé àwọn ọba rè ẹ ṣàlàyé fún gbogbo ọ̀hún ọmọ Àwórì àti gbogbo ọ̀hún lèmi gbọ́ ètò yìí lèmi wò wá lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣeun mo dúpẹ́ atọ́kùn ìdí tí mo ṣe gbà lérò ni wípé kí ni ká ti gbọ́ wípé iṣẹ́ tí mo fi ojú di àìmọye ọdún tí mo lọ bí kọ́ níléèwé mi ò tí ì farabalẹ̀ láti ṣe mi ò dẹ̀ fẹ́ kí òye yẹn kó kú mo gbọ́dọ̀ fi jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọmọ àtàwọn ọmọ ìlú tí mo jọba lé lórí. Àwọn ìdí nìyẹn tí mo wò ó àti wípé mo tún wò wípé ọba tí ò bá níṣẹ́ lọ́wọ́ á jẹ̀jẹ̀ kú jẹ. Èèyàn gbọ́dọ̀ gbọ́kàn ọba ò gbọ́dọ̀ àbí ẹni olórí ò gbọ́dọ̀ gbọ́kàn lé ohun àlùmọ́ọ́nì àbí àwọn nǹkan tó jẹ́ ti ìlú. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí ilẹ̀ ìtàwọn kan máa ń wò pé tọ́wọ́ àwọn bá ti jọba wọn lọ bá ba lórí ohun gbogbo. Kò rí bẹ́ẹ̀ ìdí ni wípé ọba tó bá jẹ̀jẹ̀ píjẹ orúkọ ẹ̀ náà ò ní parẹ́. Àkú ọ̀rọ̀ là. Gbogbo òdò á rí. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni mo wò ni mo fi wò yí pé nígbà tí mo dórí ipò yìí ní ọ̀dọ́ tí mi ò dẹ̀ tí ìjàǹfààní pé mo practice mo gbọ́dọ̀ tún tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ yìí. Ìdí ni wípé iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ ìyẹn civil engineering ó ń fẹ́ àmójútó bíi kí agbaṣẹ́ kọ́lékọ́lé agbaṣẹ́ láti kọ́lé àbí láti ṣe bíríjì lọ́wọ́ ìjọba tàbí lọ́wọ́ aládàáni gbígbé afẹ́báyé kọ́lé yìí mo gbọ́dọ̀ tún bójútó fún ara mi. Ìdí ni wípé ó láwọn ètò kan àwọn process kan tí a tẹ̀lé kó tó di pé a gba àwọn oyè kọ̀ọ̀kan yìí tí a mọ̀ sí correct pẹ̀lú NSC tó jẹ́ wípé tí ilé bá mẹ́yẹ tó bá mẹ́yẹ. Bó bá mẹ́hẹ. The license is only question there wípé ibo ló ti gbà ilé ìwé wo ló lọ tó mi ò gbọ́dọ̀ máa fi gbogbo ẹ̀ dídá àwọn ẹnjìnìà mo yìí láwọn ẹnjìnìà tó tó bí mẹ́jọ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mi tó ló ṣe jẹ́ pé mo gbọ́dọ̀ bójútó mi ò tún gbọ́dọ̀ fipò taratara sọ wípé wọ́n ti wà ní sáìtì wípé dandan ni mo gbọ́dọ̀ débẹ̀ láti lè bójútó. Ká mójútó kú lọ́ọ̀ mi ṣe. Ìdí ni wípé ibi tó bá yẹ kí á lo sìmẹ́ǹtì báàgì 10 tá a ti jókòó nílé lórí tébùlù ọ́fíìsì tá a ti kápúlétì pé kíní yìí kan tó máa fún lókun àtagbára tó máa lè wí sáàdì gbogbo ẹrù tó ń bọ̀ lórí ẹ̀ pé 10 ni. Tí mi ò bá débẹ̀ tí àwọn tó ń bá mi ṣiṣẹ́ àbí bóyá àwọn bricklayer tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n bá lọ lo 5 sí
bẹ́ẹ̀ ni. gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ orí ẹni tó gbaṣẹ́ ló máa wà. ló ń bọ̀ ló máa fàbọ̀ sí. tó gbogbo ìdí nìyí tí mo fi ń lọ fún ara mi nígbà míì. ó yá lára àwọn iṣẹ́ mi tàbá fẹ́ ṣe bí tàbá káàsì Islam ìdààmú sí dẹ́kìn tó jẹ́ pé a máa lo sìmẹ́ǹtì rẹpẹtẹ. èmi fún ara mi máa dé sáìtì. àwọn bòmíì wà tó dẹ̀ tún require technicality tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ jọ fi ojú ṣùnùkù wò kó tó di pé ẹ gbé síbi tó yẹ ká ẹ gbé sí. ó gbọ́dọ̀ wà níbẹ̀. tó gbogbo àwọn kan wọ̀nyí ni mo wò pé ó tún jẹ́ bí exercise. fún yín. àtúwájú àwòkọ́ṣe fáwọn aráàlú. bẹ́ẹ̀ ni àpọ̀rọ̀lá. tó wà nílùú. bẹ́ẹ̀ ni. pé níwọ̀n tí mi ò ti jókòó láti máa dagbádá kiri. pé bídẹ̀ rẹ̀ jẹ̀ là ń bá gbà. àwòkọ́ṣe tó yẹ kí gbogbo àwọn ọmọ ìlú náà kan máa wò lára mi nìyẹn pé a gbọ́dọ̀ jókòó wípé ẹ̀mánà kan ń bọ̀ látọ̀run. láì ṣiṣẹ́ láì ṣàbọ̀. àtẹlẹ ọwọ́ ẹni kò ń tọ́ ní jẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. so àwọn ìdí nìyí tí mo tún fi ń lọ sí ẹnu iṣẹ́ fún ara mi nígbà míì. ẹ ṣe kábíyèsí gbogbo aráalé bóyá ilé ìbáṣẹ ń darapọ̀ mọ́ wa èmi pẹ̀lú aláìlúwà ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó èmi pẹ̀lú òun ló jọ wà lórí ètò ní alẹ́ yìí fún àǹfààní ilé ìbáṣẹ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ lọ́ọ̀ sọ sílẹ̀ yìí nígbà lọ́hùn dórí àléfà wọn ọ̀tí torí wípé ìlú ti wà lè káwọ́ ọ̀hún ló jẹ́ lórí gbogbo ká sọ wípé ọ̀hún máa ràgàbó ká juṣẹ́ lọ torí ẹ̀ ká kàwé ká gboyè ká jùlẹ̀ ọ̀fìyẹ́ ṣe àwa ọ̀dọ́ líṣẹ̀ṣẹ̀ mi joyè líṣẹ̀ṣẹ̀ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbágbára fún ogbó ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe lè dá lára kábíyèsí wa yìí ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe lè dá lára òun lè dá gbáàdá kábíyèsí ẹ sì bá mi dúró sórí ìlà ẹ̀kẹ́ náà mo mi bọ̀ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a lọ gbọ́ ìpolówó wa à ń padà bọ̀ kí náà à ń padà bọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Dìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jalabia fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí ṣòkòtò ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Ìdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. bí mo bá dẹjà. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin babalíláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀àwórì@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 mọ́ṣáláṣí street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kì í ṣe jẹ́ ríwẹ́ iléeṣẹ́ lọ́balọ́ba àti gbogbo bọ̀rọ̀kìnní ìlú
ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ ká jọ gbé ewúlẹ̀ mi ṣe ká bá igbe sóde fáyé rí ká máa polongo ẹ ká jẹ́ àmà bugbájẹ wìtìwìtì kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ kò ní bàjẹ́ fún wa ọlọ́fin á gbé wa màá tọ́ padà lọ gbé kábíyèsí wọlé torí mo sì tọ́ ní ìbéèrè bíi mélòó kan líbí kó tó di wípé bóyá a lè ríyàn lè máa pè wọlé ẹ̀bí ẹ̀kọ́ tó kù lórí ètò yìí kábíyèsí o ẹ ṣe ẹ kú dúró ẹ ṣe ẹ jẹ́ kí lè àtìgbálẹ̀ ti dé orí àléfà yìí kí ti jẹ́ ikú lè jẹ́ àrítọ́ka sílẹ̀ tí mú wọ ìlú Ìkógbó lérú ìgbàlé Ọlọ́run fi yàn yín síbẹ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ nínú ẹ bẹ́ẹ̀ bá tẹ̀lé sọ́tán. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ oríṣiríṣi ni àwọn ìdàgbàsókè ló ti wọnú ìlú Ìkógbó láti àkókò tí mo ti jọba gẹ́gẹ́ bí oníkógbó ti ìlú Ìkógbó. Lára àwọn ohun tó ti wọbẹ̀ ní town hall ìgbàlódé èyí tí gbogbo ọ̀dọ́ ìlú àbí anybody ní agbègbè tó bá fẹ́ ṣe ohun kan tí wọ́n lè máa lò town hall modern town hall wà lákòókò tèmi. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ àwọn ilé-ìwé àtijọ́ tó jẹ́ ti primary tó wà ní Ìkógbó a rí wípé ìjọba ò fi bẹ́ẹ̀ mójútó àtẹlẹ máa wo ìjọba kí gbogbo àwọn nǹkan gbogbo kò àdérúkọlẹ̀ gbogbo páànù àti igi tí wọ́n fi kọ́ ilé-ìwé primary tó wà ní Ìkógbó gbogbo ẹ̀ ló ti bàjẹ́ agbègbèsẹ̀ àtúnṣe akọ páànù tuntun sí tó di pé ó ṣe é wò lójú. Yàtọ̀ sí yẹn a tún rí wípé kò sí ọjà tí ó jẹ́ ọjà ńlá àti ìgbàlódé. tó ra gbégbésẹ̀ a lo éka 6 nínú ilẹ̀ èyí tí tó jẹ́ ti ìlú àbí kọ́ ọjà ìgbàlódé fún gbogbo àwọn ọmọ ìlú Ìkógbó àtònílé àtàlejò àti agbègbè rẹ̀ 12 a kọ́ ọjà yìí tí oníkálukú ń tà tí wọ́n rà níbẹ̀. Yàtọ̀ sí yẹn a rí wípé gbogbo ọ̀rọ̀ ètò ààbò ó jẹ́ dandan. Bẹ́ẹ̀ni. Agbègbèsẹ̀ a kọ́ àgọ́ ọlọ́pàá tó jẹ́ pé a kọ́ gbàdẹ̀ ṣe sí àwọn ọ̀gá ọlọ́pàá pátápátá nígbà yẹn tí wọ́n wá bá wa ṣí gbàmọ̀ sí police station nílùú Ìkógbó. Àṣé yàtọ̀ sí yẹn àìmọye àwọn nǹkan tó jẹ́ nǹkan amáyédẹrùn tó ti wà nílùú Ìkógbó. Irú nísìnyí torí ààbò wà àwọn ètò tó péjú tó péye wà nílùú Ìkógbó àlàáfíà lẹ́wà. Ọpẹ́ ní fọ́lọ́run. Òun ló ilé ìwé kan tó wà bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́lọ́wọ́ dàmọ̀ sí Vision University. Sí ìlú Ìkógbó libẹ̀. Tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Nílùú Ìkógbó libẹ̀. Ṣé jẹ́ pé hello? Ṣé ìlú Ìkógbó libẹ̀ lọ́ọ̀ mi kọ́ yẹn sí? Ní Ìkógbó ló wà. À ń gbọ́ láyé. Wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ká tó rí ọdún tó ń bọ̀ tàbí kí ọdún ilé tó parí wọ́n á bẹ̀rẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ iléèwé yẹn á bẹ̀rẹ̀ sí function. Tí a mọ̀ sí Vision University. Tó yàtọ̀ sí àìmọye àwọn nǹkan tí mi ò lè rántí tán tó jẹ́ àwọn nǹkan àlùmọ́nì tó ti wọnú ìlú Ìkógbó. Ojú ọ̀nà wa ìlú fúnra wa là ń gírèdì ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kò sí sí ọ̀nà lọ́dà tó yè kóró. Tó yè kóró. Bẹ́ẹ̀ ni. Tó kára àwọn nǹkan tí a lè tọ́ka sí nìyẹn. Ẹ ṣe kábíyèsí kò lè bàjẹ́. Ẹ wá ṣe pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè lákòókò tí yìí ìlú Ìkógbó á máa tẹ̀síwájú. Ẹ sì bá mi ó dọ̀nù sórí ìlà yẹn àwọn kan ń pè wọlé ìgbà létò ẹ̀mí lọ lọ́wọ́. Nọ́mbà bàbá máa pè wọlé nọ́mbà lálẹ́ fi pè wọlé òun náà ló wà lórí fọ́nrán alágbèéká wa lẹ́ẹ̀fí mi wò wá lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ alátagbà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá máa pè wá ẹ̀ ti dá sí
ètò gbogbo ilé darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ìpátá ní rí o adéfowó pé orí owó ẹni ẹkú ètò olóòtú ìyànjú làmí gbà o ọba Moruf Alagbe ẹ̀yin náà ní ọlọ́fin àgbè wa o kábíyèsí o mo kí yóò kò ní bàjẹ́ ẹ ṣe àdúpẹ́ ẹni Àwórì kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè kí ṣe máa jẹ́ náà rẹ bákan náà Ṣakiru Agbábíàká ẹ̀yin náà ní kí ti gbé ìrìnlá o Jayọ̀lá Odùsì kábíyèsí oníkógbó ògbóni ogbó atọ́ kò ní bàjẹ́ o ẹ̀kú èròkò délé o ẹ̀yin náà ní ẹ̀kú àlejò olóòtú àjọ wa lórí ètò iná là kò ní bàjẹ́ fún wa Ṣakiru Agbábíàká ẹ̀yin náà greeting to Ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó of Ìkógbó Kingdom ọ̀hún náà ọ̀kíyí kò ní bàjẹ́ Lukman Ọlábísí oníkógbó ẹkùn more blessing ẹ̀yin náà kí wọn Jayọ̀lá Ọdúnsì ẹ̀yin náà ní God bless you kábíyèsí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè adéfowó pé orí owó ẹ̀yin náà wà pẹ̀lú wa àwọn èèyàn wà lórí ìlà kákí kábíyèsí síbẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin aráalé àárọ̀ wa mọ́nítà ṣọ́ọ̀kì ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ tiwa là ọmọ wa ní mọ́nítà ṣọ́ọ̀kì wa ẹ bá wa gbéṣẹ́ fún aṣọ òkè kò sára lọ́hùn mi faṣọ òkè dáṣẹ yìí mọ̀rànmọ́ràn ọlọ́run á ṣe sí gbogbo á ṣe wò àṣẹ̀mí dúpẹ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba lè mí bá wa gbéṣẹ́ fún ẹ̀tẹ̀yẹ ìjòyè ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀nà ọlọ́run sọ fún wa ìkúlà mi gbò rẹ bàbá mi pariwo àwọn èèyàn lórí ètò yìí ẹ máa bá wa gbéṣẹ́ fún ẹ máa bá wọn bá rajà ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o kábíyèsí o. Ẹ jẹ́ kí gbogbo àlàyé lẹ̀ ṣe ìlú dùn mọ́ wa o inú mi ṣe dùn ìkúlà mi gbò rẹ kí gbogbo ọ̀hún lè bá jẹ́ aṣíwájú gbogbo ọ̀hún lè jẹ́ lọ́lọ́run fún lórí ọ̀fẹ́lẹ̀ ti jẹ́ aṣíwájú ìlú adarí ìlú ní gbogbo nínú ẹ jẹ́ ká kọ́gbọ́n lè dá ẹ jẹ́ ká mú kú rere ṣe bàbá wa lè pò bí ọlọ́run bá gbé agbára fún wa kì í ṣe wípé ká máa lò ó sórí àwọn èèyàn ẹ jẹ́ ká fi mú kú lè dá wọ̀lú ẹgbọ́ àlàyé lé kábíyèsí ṣe ṣe yìí ẹgbọ́ àlàyé lọ́ọ̀ ṣe ṣe yìí kò tí kù síbì kan ọlọ́fin á gbé wa á ṣe fún wa kábíyèsí ẹ jẹ́ mọ́mí gbó kí ẹ ṣàlàyé fún wa àǹfààní wo ló wà nínú wípé ẹ̀kọ́ kéèyàn àmọ́ pé lìgbà ayé àwọn baba ńlá wa ń ẹgbà yẹ kò sí ìwé kò sí kan ọ̀sẹ̀ mi ṣèlú ìlú mi dán mọ́rán gbogbo alómọ̀ lìgbà ṣùgbọ́n lè sẹ́yà mọ̀ pé ayé ti di ayé ọ̀làjú ó ti di ti kọ̀ǹpútà àǹfààní sì wà nínú wípé kéèyàn ní ìmọ̀ ẹ̀kọ́ kí tó jẹ́ olórí bóyá nínú ìlú là ó bóyá nínú ẹgbẹ́ là àǹfààní sì wà nù ẹ jẹ́ ká àtọ́gbọ̀ ẹ̀ látọ̀dọ̀ yìí kíná. ẹ ṣeun mo dúpẹ́ atọ́kùn. káyéésí o. àǹfààní pàtàkì wà nínú kí olórí ìlú àbí adarí ìlú bóyá ọba tàbí baálẹ̀ tàbí ipòkípò tí a lè tọ́ka sí tí a mọ̀ sí ipò aṣíwájú. bẹ́ẹ̀ni. èmi ni gómìnà ni ṣíàmánu ni ìwé ẹ̀kọ́ ó ṣe kókó. lóòtítọ́ nígbà tí ò tí ì sí ẹ̀kọ́ rẹpẹtẹ nígbà ayé àwọn baba ńlá wa. bẹ́ẹ̀ni. wọ́n fi làákàyè wọ́n ń ṣe débi wípé gbogbo nǹkan lọ létòlétò. ṣùgbọ́n a lè kó ètò ẹ̀kọ́ dànù nínú ètò ìṣe ìlú tàbí ìṣe adarí. nítorí àwọn oríṣiríṣi àǹfààní àti ìlọsíwájú ló máa wà fún àwọn tó bá jẹ́ òǹkàwé gẹ́gẹ́ bí aṣíwájú. ìyàtọ̀ máa ń wà ìdí ni wípé wọn ò ní lè wo ti adarí ẹ̀mú èpo láàrin ẹgbẹ́ tàbí láàrin ọ̀gbà. gbogbo ibi tó bá ń dé ẹnu á lè máa tọrọ. àtọrọ. ó jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́. bẹ́ẹ̀ ni pípọ̀ mi sọ líbẹ́. kọ́ mi ṣe líbẹ́. gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ló ṣe jẹ́ kó ṣe pàtàkì ó ṣe kókó fún aṣíwájú láti nímọ̀ ẹ̀kọ́ ìwé tí ó jẹ́ tìgbàlódé. bẹ́ẹ̀ni. nǹkan náà Elédùmarè kó ràn gbogbo wa lọ́wọ́. àṣẹ Èdùmarè. ẹ ṣe kábíyèsí ọlọ́ọ̀fin àgbà kò ní bàjẹ́ fún ọ àlàyé lẹ́gbọ́ ní kábíyèsí ti ṣe fún wa yẹ èmi pẹ̀lú aláìlúwà ọba Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó tìlú Ìkógbó àjọ wà lórí ètò lé alẹ́ ìlà ẹ ti gbọ́ gbogbo àlàyé lọ́ọ̀ mi ṣe fún wa
ẹ̀kọ́ ṣe pàtàkì nínú gbogbo kúlà mi ṣe ẹ jẹ́ ká rán àwọn ọmọ àwọn iléèwé gbogbo ipò lábá máa dì mú béèyàn bá kàwé ọlọ́run má ṣe wá lè rò wòran ọlọ́run ní ṣe wá lè rò èyí àmì rọ̀ wálà ọlọ́run fẹ́ wá gbé wá ṣe é ṣe fún wa kábíyèsí o líwẹ́ ìṣẹ̀ yìí máa wá béèrè ìbéèrè yìí àárí wípé lọ́pọ̀ gbà làwórí wa yìí ṣe tèmi kí wọn náà ṣe tiẹ̀ ìyẹ́pọ̀ láàrin wa lọ yan kò sí ìfìmọ̀ṣekóṣó kò fi bẹ́ẹ̀ sí tààràtààrà gbogbo oníkálukú ló ní olóyìnbó mi pèlè kánkọ́ọ̀sì ẹ sì bá mò ń bọ̀ káyọ̀sì ẹ dúró ẹ bá mi ẹsẹ̀ ìbá mi dúró ẹ jẹ́ ń gbé pèké náà. ẹ ló ìpè yẹn rí bété bóyá o sì lè pè padà kóńkó jabele pọ̀ jù káì máa ṣe yẹ gbà lè jẹ́ wípé ìmọ̀ wa á ṣèkóso àjọṣe lè dánmọ́rán á wà lárí gbogbo àwọn ọmọ Àwórì lẹ́kọ́ ẹtí togun káì máa ṣe yẹ gbà kábíyèsí. ẹ ṣeun àkọ́kọ́ ohun tí mo rí níbẹ̀ ni wípé ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kàbí tó tó olódodo máa ṣe ìpìlẹ̀ ní ọ̀rọ̀ Àwórì ló yẹ ká ti mú. Àkọ́kọ́ ìdí tí mo ṣe pè é ní ìpìlẹ̀ ni wípé àtọ̀dọ̀ àwa tá a jẹ́ olórí bóyá ọba baálẹ̀ tàbí ìjòyè ló yẹ ká ti kọ́kọ́ fi àpẹẹrẹ rere sílẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tó dánmọ́rán láàrin àwa ọba bóyá ọba Àwórì lẹ́yìn Ògùn state tàbí ọba Àwórì ní ìpínlẹ̀ Èkó ó yẹ kí àjọṣe tó dánmọ́rán kó wà láàrin wa ká nífẹ̀ẹ́ tí gbogbo èyí bá ti wà láàrin àwa tá a jẹ́ orí àwòkọ́ṣe yẹn ni àwọn ti ìsàlẹ̀ tó jẹ́ àwọn ọmọ wa àwọn tá à ń ṣe ìjọba lé lórí lọ́mọ wò pé bàbá wa níbi báyìí wọn ò ṣe tiwọn lọ́tọ̀ bàbá wa ní Àwórì níbi báyìí wọn ò ṣe tiwọn lọ́tọ̀ ẹ jẹ́ kí àjọgbá kùtìrà wa kífẹ̀ẹ́ wà kó má bí ọ̀tẹ̀ wípé ìwọ jù mí lọ ìwọ jù mí lọ ìwọ lọ sí ìjẹ lọ́tọ̀ ọjọ́ sògbàdé àwọn olórí pàápàá láàrin àwọn ọba fine a mọ̀ pé orí gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ni ṣùgbọ́n tálùkù gbọ́dọ̀ mọ báàbò rẹ̀ kó olórí mọ rẹ̀ lólórí káwọn tí wọ́n jọ ń ṣe tó jọmọ ìnáwó náà mọ́ra wọn ní àwọn tí wọ́n jọ ń ṣe ní ìfẹ́ dẹ̀ wà láàrin tí gbogbo yẹn bá ti wà láàrin àwọn ọba Àwórì kò sọ gbọ́ gbogbo àwọn ọmọ Àwórì pátápátá ìmọ̀ wa á ṣe kan ṣùgbọ́n gbàtà àárín wọn ò bá ti tò láàrin lọ́balọ́ba nílẹ̀ Àwórì iṣẹ́ ńlá ni o màá fẹ́ àkókò yọrọ gbogbo ọba nílẹ̀ Àwórì látẹ̀kọ́ àtògùn kí àjọṣe wa kó dánmọ́rán kí á lè di àpẹẹrẹ lílẹ̀ àpẹẹrẹ rere lílẹ̀ fún àwọn ọmọ wa àbí àwọn òjòyè wa kí àwọn náà lè máa wà àwòkọ́ṣe tiwa kó má sí ọ̀tẹ̀ láàrin wa kó dẹ̀ má tẹ̀lé yàmẹ̀yà tó Àwórì oṣù yẹn láwà. bẹ́ẹ̀ni ẹ ṣe kábíyèsí ẹ ṣe kábíyèsí ọlọ́fin àgbè wa kò lè bàjẹ́ fún wa ẹ pẹ́ fún wa lórí àpèrè yìí gbogbo ara lé ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ o bí kábíyèsí sọ yẹ ẹ jẹ́ ká fira wa ṣèkóso náà Àwórì Èkó Àwórì Ògùn àmì rọ̀ wá là ẹ jẹ́ ká ríra wa lọ́mọ ìyá àkóso náà ẹ jẹ́ ń gbé pè yìí ké náà hello ẹ máa wo àwọn àríwẹ̀ o kí ti gbé ẹ̀sìn bá wa sọ̀rọ̀. gbogbo èrè olórí Jayé Ọlọ́dún sí. ògbóni mi kí ti gbé o. gbogbo èrè o ẹkú gbẹdẹmukẹ o. àwa lè yí o à ń fọgbọ́n ṣe ẹkú afẹ́rẹ́ yìí. mo kí kábíyèsí orí adé oníkógbó ti gbó kógbó. kábíyèsí kẹ́mi gbọ́ yìí. ẹ̀wọ̀n àwọn gbọ́ yìí. ọ̀rọ̀ ló. à ń gbọ́ yìí o. ní ilẹ̀ jẹ́ pé ẹ̀kú àlejò nígbà àlejò lágbọ́n Ọlọ́run bíbá. àmín. èdè méjì ọkàn ní máa bèrè lọ́wọ́. ok. hello. hello. à ń gbọ́ yìí yọ fún nẹ́tíwọ̀kì ẹ̀mí ṣe
nẹ́tíwọ̀kì ẹ̀mí ṣe bákan bákan ẹ tó àpè padà ògbóni ẹ tó àpè padà ẹsẹ̀ lè pè sórí WhatsApp wa náà ìyẹn náà káàtọ́ wo bóyá ẹ lè já geere bẹ́ẹ̀ bá pè direct ẹ lè pè sórí WhatsApp wa náà nọ́mbà WhatsApp wa ó wà ní fòlẹ̀ tí pè wọlé kò lè bàjẹ́ fún wa ọlọ́fin á gbé wa kábíyèsí o. mo kí olóyè wa Jayé Ọdúnsì ọmọ onígbẹ̀sà màlẹ́ àtàmàdégúnjẹbọ aládàá Àwórì á gbé wa o. àṣẹ ọ̀tọ̀ ìpè padà ẹ jẹ́ ń gbé pé ẹ. hello. nẹ́tíwọ̀kì ẹ ló mí ṣe mọ́nàmọ́ná ọlọ́run kì í ṣàánú. àmì mo dúpẹ́ lọ́wọ́ olùkógbó pé ẹ pè wọ́n ọ̀sẹ̀ jẹ́ yìí. pàápàá jùlọ lọ́la pé lórí pé gbogbo àlàyé lè fi náà ti ṣe máa béèrè ìbéèrè lórí ẹ̀yìn bí wọ́n ti ṣe púpọ̀ náà àlàyé. àti àtìkò máa ti dé orí kẹ bàbá wọn wọ́n ti ṣe gbúdúgbúdú ní dé ẹ̀jẹ̀ àmẹ́fà. gbogbo ni àtẹ̀gbẹ́gbò kí olórí àmàṣe ìjọba ìlú òun ní kábíyèsí olùkógbó náà ti ṣe náà ti gbọ́dọ̀ ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀pọ̀ olùsèṣọ́. ọmọ ìgbọ́n kíkú àsìkò ní kábíyèsí dé ìtọ́kọ́ town hall gbọ̀ngàn ìlú ìgbàlódé mọ̀tẹ̀mọ̀ ilé ẹni wọn mọ̀tẹ̀ gbọ́dọ̀ lóòótọ́ lè ní ìgbàlódé mọ̀tẹ̀bá wọn dúpẹ́. mo ti mọ̀ nípa yunifásitì náà mẹ́kọ́ lè bẹ̀rẹ̀ yẹn pé fíṣọ́ yunifásitì mo ní pé ó jẹ̀ sí lálà. ó ti lè sọ́wọ́ àwọn dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ni pé ọjà àwòkọ́ṣe rere lórí pé ìjọba ọ̀ṣọ́ àwọn ti gẹ̀ẹ́jẹ̀ làǹbàgbà lóko bẹ́ẹ̀ ni àwòkọ́ṣe lè dálà. káwọn tó ń ṣe ń gbogbo tó iṣẹ́ ìjìnlẹ̀ ọmọ ṣe kátọ́lá gbòòjì parapá lórí ẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀pá gbogbo lórí èkó lọ́rùn wa. ìbéèrè tí wọ́n ti lọ́rùn òun ni pé ọ̀rọ̀ ní ìbéèrè ní olóòtú ìbéèrè tó ń lè pa àjọṣe pẹ̀lú níwà lẹ́rí lọ́balọ́ba wọn ẹ̀kí lóye lóye wọn ní gbogbo ilẹ̀ Àwórì ọdún ṣàlàyé lórí pété ṣùgbọ́n ètò ìmọ̀ á bèèrè gbogbo wọn jẹ́ pé bẹ́ẹ̀ ni àjọṣe ìjọba wà lẹ́rí ìkógbó ẹ̀tì ọ̀run tó mọ́ ìwà lè jìlá Àwórì pẹ̀lú ìgbẹ́ta ẹ̀tì àwọn ìlú ìtọ́kùnrin àgbègbè ohun tó pé awuyewuye làmí gbọ́ ìlú kò òun bẹ́ẹ̀ jẹ̀ mọ́ àdùn ògùn náà ló ọ̀nà dáadáa a sì èlú pẹ̀lú pé àwọn ìwà lè gbogbo àwọn ìwà lè èjìlá púpọ̀ ní wà lè gbèsà àjọ ní ìṣètò ìlú ọ̀fẹ́ ń bọ̀ ṣùgbọ́n kí àwọn àgbẹ̀ ọba ìgbogbo ẹ̀tì àwọn ọba ọmọ ìlú èjìlá pẹ̀lú ti ìgbésàlẹ̀ ọ̀gbọ̀n bá àjọ ṣe pẹ̀lú ìjọba lẹ́rú omi kọ́mọ́ nínú ohun jẹ́ kó bá ìbéèrè rẹ̀ sí làǹfọ̀ ẹ̀ pé ọba Àwórì wọn ṣáàjọ ṣe pẹ̀lú ìjọba wà lẹ́rú wọn ṣe é ṣe pé wọ́n ní dúró kọ̀ọ̀kan ìgbẹ́ níbẹ̀ kí kábíyèsí kọ́tọ́ yànnàná fún wa. kọ́ lè tọ́ gbọ́ dáadáa mọ ipò ìdí ẹ̀rù kábíyèsí ẹ̀ ti ìpinnu lórí rẹ̀ ẹ ṣe. kábíyèsí o mo rò pé ẹ gbọ́ ìbéèrè ní ògbóni mi béèrè ẹ jẹ́ bóyá ẹ lè máa gbọ́ dáadáa kókó ibẹ̀ ni wípé ọ̀ní ṣé àjọ ọ̀hún rí pé èjìlá Àwórì Kógbó Ìgbẹ́sà ọjọ́ wà pọ̀ láì pé ìjẹ́ àjọṣe ṣé lè dán mọ́rán ṣó wà láàrí kọ́ ṣe wà líbẹ̀ yẹn pé àwọn gbókẹ́tọ́ yànnà náà dáadáa ṣe é ṣe pé ẹ̀mí dùn nǹkan àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. hello. ok ẹ ṣeun mo dúpẹ́ mo kí olóyè wa Mr. Jayé Ọdúnsì ojú òní tì yín. àṣẹ Èdùmàrè. mo ń gbòòrò gbogbo ẹ̀ olóyè wa Jayé Ọdúnsì pé wọ́n kún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Ìgbẹ́sà àti Èjìlá lápapọ̀ ilẹ̀ Àwórì ò ní bàjẹ́. àṣẹ Èdùmàrè. ìlú Ìgbẹ́sà ò ní dàrú. àṣẹ. Ìkógbó náà ò ní bàjẹ́. àṣẹ. gbogbo ilẹ̀ Àwórì pátápátá lọ́jọ́ tà lọ́jọ́ àdó kò ní bàjẹ́. àṣẹ Èdùmàrè. pàápàá lórí àjọṣe láàárín ìlú Ìgbẹ́sà pẹ̀lú ìlú Ìkógbó lẹ́jìlá àjọṣe tó dánmọ́rán wà tẹ́lẹ̀ nígbà ọba Olúṣọlá Samuel Bánútọ Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. kò sí àwọn kan tí wọ́n ń ṣe nígbẹ̀sà tí mi ò ń yọjú sí. ṣùgbọ́n kété tí ọlọ́jà ọba Bánútọ tí wọ́n ti wàjà
ní oríṣiríṣi àwọn ìgbésẹ̀ ni ó ti ń ṣẹlẹ̀ pàápàá ibi tí ò bá ti sí olórí àkóso bẹ́ẹ̀ máa ń bíbí kọ̀ọ̀tù kan tó ní kálukú láfẹ́ máa yọ lọ́wọ́ agbára pé òun jẹ́ olórí níbi. Ṣùgbọ́n mi máa rọ ìlú Ìgbẹ́sà àtọmọdé àtàgbà bí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jẹ ọba tuntun kí ọlọ́jà Ìgbẹ́sà kó bọ́ sórí ìtẹ́ kí gbogbo wa wá fọwọ́ lẹ́rọ ká máa wò bóyá kò ní sí àjọṣe tó dánmọ́rán láàárín onígbogbo pẹ̀lú ọlọ́jà tuntun tó ń bọ̀ kí Ọlọ́run Elédùmarè kó fún wa ṣe kó bá wa tò ó. Àṣẹ Èdùmàrè. Gbogbo kùdìẹ̀kudiẹ tó kù Ọlọ́run á bá wa mú kúrò. Àṣẹ. Ìgbà yẹn lẹ máa mọ̀ yín pé àjọṣe tó dánmọ́rán wà láàárín Ìkògbó àti Ìgbẹ́sà pàápàá láàárín bá ṣe jọ jẹ́ ọba sí ọba. Ọlọ́run Elédùmarè kó fún wa ṣe. Àṣẹ Èdùmàrè. Mi ò rò bẹ́ẹ̀ ẹlẹ́yàmẹ̀yà wà ṣùgbọ́n àwọn kan tó ń pa ẹlẹ́yàmẹ̀yà báyìí kò ju wípé oríṣiríṣi ni àwọn tó ń dìde tí wọ́n ń gbègbèsẹ̀ tí kò tẹ́ ìlú Ìkògbó lọ́rùn. Ṣùgbọ́n tí wọ́n rí pé tí ọlọ́jà tuntun bá ti jẹ gbogbo wọ́n yìí sọ yìí kò ní sí ń bẹ̀. Gbogbo oníkálukú á mọ̀ pé ibi tí orí bá wà ibi tá a bá ti pè lórí olówó. Bẹ́ẹ̀ni. Tọ́lọ́jà bá ti wà. Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tó lè fà á tó lè mú Ìkògbó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ó lè mú Ìgbẹ́sà máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kò pọ́síbù. Kò ṣeé ṣe. Tó nǹkan náà Elédùmarè kó bá wa tó. Àṣẹ kí ọba tuntun kó wọ̀ ọdún Ìgbẹ́sà. Àṣẹ Èdùmàrè. Ọ̀nà kó wọ láàkókò yìí gbogbo nǹkan tó ń fa ìdádúró yìí tí ọba tuntun ò ṣe tí ì jẹ nílùú Ìgbẹ́sà kọ́nà kó bá wa ṣe kọ́ba tuntun wọ̀ ọdún Ìgbẹ́sà. Àṣẹ ìyẹn ní ẹ wá rí wípé àjọṣe tó dánmọ́rán máa wà bó ṣe ti wà látẹ̀yìnwá nígbà ìlétọ́ba Bánúsọ kọ́dúgbò pàdé tá à ń lọ àjọ ń ṣe é ni ṣùgbọ́n kò yé mi pé olóyè ló máa ránṣẹ́ pè mí láti Ìgbẹ́sà pé ké wá orí bákan ṣùgbọ́n tọ́lọ́jà bá jẹ ó di dandan. Bẹ́ẹ̀ni àkọ́rọ̀lá ọ̀rọ̀ yìí ó ti ibi làbá pè lórí àìfi tẹ́lẹ̀ àkọ́rọ̀lá kò lè bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ni ẹ ṣe kábíyèsí ẹ kú ohun wọ́n rò pé ògbóni mi Jayọlá ó ti gbọ́ èsì lẹ́ẹ̀fi sí ọ̀rọ̀ yẹn kò lè bàjẹ́ fún wa. Kábíyèsí ní ìlú Ìkògbó libẹ̀ ṣé a sì lè rí àṣà ìbílẹ̀ wa ń lè jẹ́ ti Àwórì nílùú yẹn libẹ̀. Ó sì wà àṣà ìbílẹ̀ wà egúngún wà orò àtòríṣiríṣi là ń ṣe. Ọ̀dàwẹ́. Ìkògbó ó ti wà tàbí kì í ṣe. Inú mi dùn lẹ̀ ti gbọ́ yẹ ìtorí púpọ̀ nú àwọn ìlú Àwórì wa gbogbo ṣẹ̀ yìí ẹ̀sìn ò ti jẹ́ kí a ti mú kíní ilé òkúkú dùn ṣùgbọ́n inú wa dùn lẹ̀ ti gbọ́ wípé ti Ìkògbó rí wẹ́. Ẹ̀sìn wà lọ́tọ̀ àṣà wà lọ́tọ̀ ni o. Kò lè bàjẹ́ kò ṣe fi wé ẹ̀hún. Alálẹ̀ àgbè wa kò lè bàjẹ́ láṣẹ Èdùmàrè. Èdè Àwórì yìí ṣé àwọn èèyàn sì mí sọ libẹ̀ dáadáa mo tẹ̀ torí torí gbogbo ẹ̀ lè wà lè jìlá ẹ̀ Àwórì tí tó jiná dáadáa ọ̀hún ti gbẹ̀sà nǹkan kan gbó. Àwórì láti sọ libẹ̀ oṣù ẹ̀ láwa. Ó dàwẹ́ kò lè bàjẹ́. Ẹ̀ka mi ní ìdìbò yìí rẹ. Ẹ̀bẹ̀ mi gbọ́. Ọgbọ́n ló gbà kábíyèsí kò lè bàjẹ́. Alálẹ̀ àgbè wa. Kí ẹ tó lọ lórí ètò yìí kó tẹ̀ jẹ́ pé àkókò wa ti lọ kí jẹ́ ìmọ̀ràn yín fún gbogbo àwa ọmọ Àwórì tílé toko àtọ̀dọ́ ẹ gba gbogbo àwọn
Àwórì lè mọ̀ràn àtọ̀dọ́ àtàwọn ilé ìṣẹ̀ṣẹ̀ mi tọ́ mi tiraka mi bọ̀ lógbó ẹgbà wá lè mọ̀ràn lẹ́tí lè jẹ́ wípé àwòkọ́ṣe lè dá ní ìrílára yìí ó pẹ̀lú ti ipò lẹ́wà yìí ẹ ò sì fi ọ̀nà bulẹ̀ gbà kẹ́ tó débẹ̀ ẹ ò fi ṣeré àríkọ́gbọ́n lè dá láà ẹgbà àwọn ọ̀dọ́ wa lè tọ́ mi bọ̀ lè mọ̀ràn. ẹ ṣeun àdúrà wa gbà. àṣẹ Èdùmàrè. ilẹ̀ Àwórì lápapọ̀ ò ní dàrú. àṣẹ àṣẹ. mo ń fi àkókò yìí gba gbogbo ọmọ Àwórì tó jẹ́ ọ̀dọ́ nímọ̀ràn wípé bí afẹ́ra wa ṣoṣo káfẹ́ra wa ṣọ̀kan kádẹ̀ gbójúmọ́ ìwé wa débi wípé bí wọ́n ṣe ń sọ pé Àwórì ò kàwé tí àfi bẹ́ẹ̀ lọ́mọ Àwórì ní ipò gíga kí a rí wípé gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀yìn yẹn ó lọ a jẹ́ kí ó parẹ́ lórí tiwa débi bá Àwórì ò kàwé kí àwa ọmọ Àwórì kí a gbìyànjú ká rí wípé a bójútó ẹ̀kọ́ wa ká jẹ́ gbìyànjú ká fẹ́ ìyàwó níwọ̀nba. ọ̀rọ̀ tó rẹ o. ọ̀sán bá ti níyàwó rẹpẹtẹ wọ́n bímọ rẹpẹtẹ báwo la ṣe máa ṣètò tó máa fi lè lọ sí iléèwé tó ká make sure pé ká ní focus wípé tẹ̀yìn bá kàwé kò sọ fún kò síbi tí ó lè dé. bẹ́ẹ̀ni. tí a dẹ̀ yẹ̀ fún ọ̀tẹ̀ láàrin ara wa. ọ̀rọ̀ ńlá. mo ń fi àkókò yìí tó fi rọ gbogbo àwọn ọ̀dọ́ nílé Àwórì wípé ká má bá wọn sí níbi jàgídíjàgan wọ́n ń jagun gbalẹ̀ wọ́n tún ní kinní kan tó yẹ àwọn ọ̀dọ́ mu nísìnyí bóyá àìsí náà pé àbí ṣíṣà ká yẹ fún. ó pọ̀ lọ́yàn Ọlọ́run kì í ṣàkóyọ oríṣiríṣi láàmì gbọ́. ó ń dà wọ́n lọ́pọlọ rú kí wọ́n yẹ fún kí wọ́n wùwà kọ́wọ́ àwòkọ́ṣe kí wọ́n má jẹ́ ọ̀dọ́ tó máa bá wa olórí ìlú tó máa bá wa jẹ́ tó kí á jọ Ọlọ́run Olódùmarè á fún wọn ṣe. àṣẹ Èdùmàrè. àti gbogbo wa. àṣẹ Èdùmàrè. ẹ ṣe kábíyèsí kò ní bàjẹ́ gbogbo aráalé gbogbo ilé ti wà pẹ̀lú alérò ètò gbogbo ipátá ní ìrírí lálẹ́ yìí èmi pẹ̀lú aláìlúwà ọba Nurudeen Ọ̀ṣọ́jà Oníkógbó tìlú Ìkógbó lájọ wà lórí ètò lé àti àárọ̀ kámi fomi jomi toro ọ̀rọ̀ lé orí ètò líbẹ́ ìpè kan mi wọlé hello ìpè kan mi lájọ mi jomi torí ọ̀rọ̀ láti àárọ̀ yẹ ààyè ti gbọ́ ọ̀rọ̀ ìmọ̀ràn ẹ jẹ́ ká fira ṣèkóso náà ọ̀rọ̀ tẹ̀ ká mú kúrò láàrin ara wa ká lè rọ́nà lọ ká ríra wa lọ́mọ ìyá àkóso náà kóńkó jábélé ẹ jẹ́ ká mú kúrò kábíyèsí kẹ̀tẹ̀ tó lọ mà ìbéèrè yìí wá sọ́kàn fún mi kábíyèsí o ká lè ṣe lè jẹ́ wípé a máa pa gbogbo àwa Àwórì papọ̀ bóyá ẹ̀kóso lọ́dún a lè máa gbé kiri ilẹ̀ Àwórì lè jẹ́ wípé a fi mọ̀ wípé ọdún yìí ló jọ́dún wa Àwórì Èkó gbogbo ọba Èkó ìgbàlá lọ sọ́dọ̀ aláìlúwà ti Ọ̀jọ́rá àbèrè yìí kẹ́ lọ́wọ́ òun ọ̀sẹ̀ ní ọ̀hún ti mí gbègbèsẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ọba Ọlọ́ta ọba Láńlẹ́gẹ́ kọ́lọ́run bá dá ẹ̀mí gbogbo yìí sí fún wa ká ilé ìṣe yẹn gbà ìtorí àtọ́jẹ́ ká mọ́ra wa dáadáa àjọṣe yẹ bóyá bàbá tẹ̀ bẹ̀rẹ̀ libẹ́ a lè tọ́jẹ́ kí dán mọ́rán ká ilé ìṣe yẹn gbà líjẹ́ pé ọdún kan á pa gbogbo wa pọ̀ ṣé bí olóòmí ṣe ọdún ojúde kínní kan ojúde gbá oníkálukú mi ṣe ká ilé ìṣe ti Àwórì yìí gbà àtàwórì Èkó àtàwórì Ògùn líjẹ́ pé àkóra wa pọ̀ sójú koṣo. ẹ ṣe mo lérò wípé wọ́n ti gbé ìgbésẹ̀ yẹn ní ọdún tó kọjá tí àwọn ọlọ́kà ọlọ́fin olóògbé ọlọ́fin ìṣẹ́rí bẹ́ẹ̀ni àti ọlọ́fin adóodò tí wọ́n lọ sí Ifẹ̀ láti lọ ṣe àyájọ́ ọdún Àwórì. bẹ́ẹ̀ni. èmi á tún fi àkókò yìí níbẹ̀ ni mo ti gbọ́ pé nínú ìpinnu wọn pé gbogbo Àwórì àtẹ̀kọ́ àti Ògùn wípé ọmọ máa ṣe ọdún Àwórì dé. tó ibi tá a bá ti gbé sí bóyá a máa gbé kiri ní àwọn ìsọ̀rí ní àwọn ìlú kọ̀ọ̀kan ká lè mọ́ra wa ni ká máa ṣe láàrin ara wa
nǹkan tó dáa ni tí gbogbo àwọn bàbá lè kóra wa jọ pọ̀ kí á ṣètò lórí ẹ̀ kí ìfẹ́ yẹn kó tún lè wà. kó lè múlẹ̀ sí. àti pé kí bọ́ǹdì tó máa wà láàrin wa débi pé èrò ta ò ní lè wá jáwọ̀ wá. bẹ́ẹ̀ni. ó wù mí irú Àwórì dé gbogbo Àwórì ibi tó ti ń pèsè Àwórì pátá ká máa ṣe. tó èmi rọ gbogbo àwọn ọba aláyé ọlọ́tà ọlọ́fin adóodò àti gbogbo àwọn ọba Àwórì kí a borí korí kí a lè mọ ibi tí a máa gbé kà kí Ọlọ́run Elédùmarè kó fún wa ṣe. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ẹ ṣe kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín fún àlàyé lẹ́yìnàná fún wa ẹ ọlọ́fin àgbèwá kò lè bàjẹ́ láṣẹ Èdùmàrè. ire wẹ́yìn lójú owó mi rí ire lójú gbogbo àmà rí. mo wá fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín fún àkókò lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa lórí ètò yìí lẹ́tí lè jẹ́ wípé kí a bá yín ní àjọsọ ọ̀rọ̀ lágbọ́ Ọlọ́run ilé àtọ̀nà yìí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. lákòókò tí yìí eku a máa ké bí eku ẹyẹ máa ké bẹ́ẹ̀ yẹ ẹ wá gbó ká gbó títí ká dùgbólógbó ká jọ kí ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ o. ẹ fọwọ́ pé ẹ fèrègì jobi ẹṣin ọba wa jókòó pẹ́ a ò dé gbó ìtì torí inú wa mi dùn ká ṣe rí ẹ̀yẹ ọba lè jẹ́ ọ̀dọ́ lè jẹ́ wípé ẹ̀mí fàpẹrẹ lè dá lélẹ̀ inú wa mi dùn ká ṣe mí rí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. adúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ajẹ́bí là máa rí ti alẹ́ ìdémọ̀ rẹ̀ mo ní ìgbàgbọ́ wípé bàbá tó pè yí lè gbà mẹ́ ẹ̀ dá wa lóhùn. lágbára Ọlọ́run gbogbo ìgbàkigbà tó bá ti jẹ́ ẹ jẹ́ kí n mọ̀. ẹ bá mi kábíyèsí ẹ bá mi dúró pè kán wọlé hello. a ṣì wà lórí ètò à ń gbọ́ yín. ibi ọkàn ní màbẹ̀ lọ kábíyèsí kí dán tó lọ. ok ṣé kí n bèrè ohun. ọ̀yà. ìbéèrè tí máa bẹ̀rẹ̀ ni pé kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ pé àlàyé náà ṣe lórí ọ̀rọ̀ àjọṣepọ̀ àìlẹ́rí omi ìjọ pẹ̀lú lọ́balọ́ba ọmọ ìtìtì pẹ̀ta yẹ. kò ń ba ọ̀rọ̀ náà mi sọ fún ọmọlúwàbí wádé inú adùn ìdí àwọn ọ̀rọ̀ náà mi sọ ó ti yé mi ní kí ọ̀sọ́ yẹ. ọ̀ṣẹ́ agbọ́ Ọlọ́run gbogbo àdúrà náà ẹ̀gbà Ọlọ́run ìmọ̀ lọ sí àṣẹ. àṣẹ. ìkùnmọ̀ àgbè lọ́wọ́ òun ló jẹ́ pé gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ mo fẹ́ mọ ìgbésẹ̀ náà mi pé lórí ọ̀nà ìjìnlẹ̀ àbàgbà kájá sí Èkó ìgbìyànjú sọ mi ṣe lórí rẹ̀ torí bí ìjìnlẹ̀ àwọn ìwọ́ bá já sí Èkó ilé ọrọ̀ ajé àgbo yẹn. àtọwọ ọrọ̀ ajé àtọ ìdàgbàsókè àtọwọ bẹ. àrò rẹ gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ ìjẹ́ ẹnjìníà náà jẹ́ mo rí pé ìmọ̀ ẹ̀yọ́ yẹ kí àwúrò ìgbésẹ̀ náà ń gbé lórí ẹ̀ mo fẹ́ kí a mú bu ẹ̀sìn mọ́ tó pé mo mọ gbogbo mi ti yàyà mẹ́fà di kábíyèsí ṣe ìkèlè ṣínkù ń gbọ́gbọ́n ẹ̀ ti dí ọ̀nà àtijọ́ wọn ò jẹ́ kó dí ọ̀nà yẹn wọn ṣe gbogbo mi yàyà mẹ́fà ọlọ́run ẹ̀ gbà fún ẹ̀ ti gbogbo àpapọ̀ ìlú ṣùgbọ́n gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ kí jẹ́ ìgbésẹ̀ náà ni pé ìgbìyànjú wọn lórí pé kí Èkó kí àjà sí kí ìjìnlẹ̀ àwọn kí àjà sí Èkó ọrọ̀ ajé alẹ́ tètè. ẹ ṣe kábíyèsí o. ẹ bá mi bèrè orúkọ tó sọ sí olóyè Jayé ọdún. olóyè Jayé ọlá àwọn náà ló tọ́ pè padà àwọn ló pè padà. ok mi ò gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa. àlàyé ikú lọ́sọ ni wípé ọ̀nà ọ̀nà lè já sí èjìlá ẹ̀ lè já sí Èkó gẹ́gẹ́ bí ẹnjìníà ìmọ̀ iṣẹ́ lẹ́mí ṣe pé kí jẹ́ ìgbìyànjú yìí ìtòrò ọ̀hún ìgbàgbọ́ wípé bí ọ̀nà yẹn bá ṣe ọ̀nà yẹn já sí Èkó ọrọ̀ ajé àtọwọ́ àdúgbò gbogbo èjìlá mọ́ ìgbésẹ̀ gbogbo ọrọ̀ ajé lè dá àtọwọ́ bẹ wípé àwọn sì rí ìgbìyànjú yìí lìgbà kan lè jẹ́ wípé ọ̀ní ọ̀fẹ́ dí ọ̀nà kan àwọn rí gbogbo ìgbìyànjú yìí láwọn rí wípé kí ìjẹ́ ìyànjú yìí lórí rẹ̀. ẹ ṣeun ara ọpọlọ yóò ní dàrú eré Jayé ọdún sí ẹ kú fẹ́ alálẹ̀ Àwórì a máa fún wa ṣe. àṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ ojú ọ̀nà ó ṣe pàtàkì ojú ọ̀nà Ìgbẹ́sà Èjìlá Captain David oríṣiríṣi ìgbésẹ̀ ló wáyé ní àkókò kan tán ni wọ́n fẹ́ blọọkì ẹ̀ bí àwọn tá a pè ní àwọn tó wá dáṣẹ́ sílẹ̀ tán tó fẹ́ máa pàṣẹ lé wa lórí bí
a dúró wípé rárá ọ̀nà láyéláyé tó jẹ́ ọ̀nà àwọn bẹ́ẹ̀ ni bàbá ńlá òun wa náà sọ mọ̀rọ̀ sẹ́yìn pé ẹ dúró bẹ́ẹ̀ ni ó sọ mọ̀rọ̀ tó sẹ́yìn. gbogbo wa dúró àtàwọn ọba irú sọ mọ̀rọ̀. ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn tí a bá tún lè lò ó débi wípé irú Captain David road yẹn wọ́n á bá wa ṣe á jáde wọ́n á tẹ ní bíríìjì. Mo ti ń gbọ́ ìgbésẹ̀ kan tí gómìnà wa nípínlẹ̀ Ògùn àti ìdèkò tí wọ́n ń ṣe irú bẹ́ẹ̀ ló yẹ ká gbà wọlé kí àwa lọ́balọ́ba àti nígbẹ̀sà àti ní gbogbo Èjìlá kí á rìn sí i débi wípé ọ̀nà tó máa tún wá pọ̀ àtẹ̀kọ́ àti Ògùn á lè wà tẹ́síbù fún wa débi wípé ọrọ̀ ajé wa á tún lè. a tún dàgbàsókè á wà gbègbè yẹ. gbogbo ìgbésẹ̀ tó bá yẹ èmi rẹ́dì láti ṣe gbogbo ìrìn tó bá yẹ ẹni àwọn tó tún kù tí ó jẹ́ àwọn olórí ní ìlú Èjìlá tí a bá dìde sí mo nígbàgbọ́ pé bọ́lá ti fún wa ní àṣeyọrí ìtàkọ́kọ́ ṣe Ọlọ́run ọba náà ló bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn á bá wa parí ẹ̀ débi pé láti Èjìlá Ìgbẹ̀sà a máa lọ sí Èkó Ayọ̀bọ a máa wọ gbogbo Èkó débi pé bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ló tiẹ̀ máa jẹ́ ìrọ̀rùn là. ìrọ̀rùn ló máa jẹ́ so ọ̀nà Elédùmarè á fún wa ṣe. àṣẹ Èdùmàrè. kí a má dákẹ́ méjìlá ká dẹ̀ má dákẹ́ ní Ìgbẹ̀sà àti gbogbo ibi tí ọ̀nà yìí tí ó yàtọ̀ sí Ìgbẹ̀sà àti Ìjìlá Àwórì àwọn ìlú tí ọ̀nà yìí náà máa wúlò fún Ọ̀tà wọ́n lè wá gbàbẹ̀ láti já sí àwọn ibi tó yọ sí àgbàrá bẹ́ẹ̀ wọ́n bá lọ sí bírú Ayọ̀bọ wọ́n lè wá gbàbẹ̀. gbàbẹ̀. ibẹ̀ yá débi pé ilẹ̀ Àwórì á lè wọnú ara wọn. tó àjọṣe gbogbo wa ní Ọlọ́run Elédùmarè á fún wa ṣe. àṣẹ Èdùmàrè. á fún rìn sí pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba Elédùmarè á bá wa ṣe. àṣẹ mo kí olóyè Jaiye Ọdúnsì ẹ ṣe wọn kú àfọmọ ènìyàn ṣe o ojú òní tì yẹn dẹ kú ètò àṣẹ ẹ ń ṣe ti Ìgbẹ̀sà màlédílé tó kú bẹ́ẹ̀ni Ìgbẹ̀sà òní bàjẹ́ àṣẹ Èdùmàrè òní bàjẹ́ Ìjìlá Àwórì náà òní dàrú àṣẹ Èdùmàrè ọpọlọ àbílàkà yìí tẹ́ bí ń tò tẹ́ bí ń ṣe ọpọlọ náà òní dàrú àṣẹ Èdùmàrè. ẹ̀yin tẹ̀tẹ̀ tó ń gbé ètò Àwórì lárugẹ náà ní orí ètò onílé Àwórì ojú òní tì yẹn ẹ máa lọ ẹ máa bọ̀ rẹ ẹ ti bẹ̀rẹ̀ dáadáa ẹ nípínlẹ̀ sẹ́kùté òfin àṣẹ Èdùmàrè kábíyèsí ẹ ṣeun ẹ ṣe o kábíyèsí. ẹgbẹ́ wa nílé a jẹ́ ibi la máa rí ti alẹ́ ìdèmọ̀ rèé wí àdúpẹ́ lọ́wọ́ gbogbo ilé fi àkókò sílẹ̀ ká fi wò wá kò rọrùn àdúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ fún wa gbogbo ẹ̀yà alátìlẹ́yìn wa pápátá ládùúpẹ́ lọ́wọ́ yìí ọkùnrin ẹ̀ tó biri ọwọ́ nǹkan tẹgbó ká máa dárúkọ ohun gbogbo yìí ládùúpẹ́ lọ́wọ́ yìí iná ní tọwọ́ yìí ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ gbogbo yìí lọ́balọ́ba lè mí ṣe ọdún lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ ọdún pọ̀ lọ́tún lò sí ogbó gbogbo yìí ló máa ṣe àṣeyẹ ẹ̀ àṣeyege kódà àṣeṣe túnṣe lẹ́ẹ̀ máa ṣe lórí àpèrè yìí gbogbo ẹ̀yọ́ ọba pátálà kí oníkọ̀tún àkí ẹlẹ́gbẹ́dá gbogbo yìí ló mi ṣe é kú lọ́wọ́ ọjọ́ra tìlú ọjọ́ra onírù gbogbo ohun ló wà lérú rẹ ìkógbó kẹwàá lọ́nà ọdún pọ̀ lọ́nà ogbó abáwalayọ̀ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ tí ṣe tí àṣẹ ìṣàmọ́dún làṣẹ Èdùmàrè ajẹ́bi ní máa rí ti alẹ́ ìdèmọ̀ rẹ́wẹ́ èmi ọmọ iná láwọ̀ Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ máa ṣe kókò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọmọ abóyìnbó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ ní Ìgbẹ̀sà màlé ọmọ nìkọ́ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ mo ní tírítí díjọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí ire lójú òmí rí èrè lójú gbọ́ àmàrí ó dàárọ̀ orun ayọ̀lá máa sùn ire o.